Ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi nílé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá ayérayé, a dúpẹ́ fún àánú ńlá ńlá tí a rí gbà lọ́dọ̀ yín o. A dúpẹ́ fún oore ọ̀fẹ́ tí ẹ fi kà wá mọ́ àwọn alààyè lénìí. A tún ti rí ọjọ́ àìkú mìíràn nínú oṣù oore ọ̀fẹ́ oṣù karùn-ún. Ògo ni fún orúkọ yín nítorí ọ̀pọ̀ òjò rọ̀ ilẹ̀ fi mu, ṣùgbọ́n ẹ fi àánú dá wa sí. A dúpẹ́ Ọlọ́run aláàánú wa. A jẹ́ kó wá wa wálé lónìí o. Ojú rere àti àánú Ọlọ́run àti oore ọ̀fẹ́ tí kò wọ́pọ̀ kó mọ́lẹ̀ sí wa lára. Ọ̀rọ̀ tí a gbọ́ lè ní kó ṣe wá ní rere. Jésù Olúwa wa. Àmín ní orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè kọ. Èní ọjọ́ ajé ọjọ́ 13 oṣù ìkarùn-ún. Àkòrí tí a ó gbéyẹ̀wò lónìí sọ wípé ọmọ ogun ìgbà kan rí, ọmọ ogun ìgbà kan rí. A mú àkọ́sórí wa nínú ìwé Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkẹtàlá. Ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ náà o. Ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe. Èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà sí àwọn nǹkan tí ó wà níwájú. Wàyí, a ó mú bíbélì kíkà fún ti èní nínú ìwé Fílípì bákan náà orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá dé ìkàndógún. Fílípì orí ìkẹta ẹsẹ̀ ìkejìlá dé ìkàndógún. Kì í ṣe pé ọwọ́ mi ti tẹ̀ náà o, tàbí mo ti di pípé, ṣùgbọ́n èmi ń lépa sọ̀ bí ọwọ́ mi yóò ṣe lè tẹ èrè náà, nítorí èyí tí a ti dì mí mú pẹ̀lú láti ọ̀dọ̀ Jésù Kristi Olúwa. Ará, èmi kò ka ara mi sí ẹni tí ọwọ́ rẹ̀ ti tẹ̀ náà o. Ṣùgbọ́n ohun kan yìí ni èmi ń ṣe. Èmi gbàgbé àwọn nǹkan tí ó wà lẹ́yìn, mo sì ń nàgà sí àwọn nǹkan tí ó wà níwájú. Èmi ń lépa láti dé òpin eré ìje nì fún èrè ìpè gíga ti Ọlọ́run nínú Jésù Kristi. Nítorí náà, ẹ jẹ́ kí iye àwa tí ń ṣe ẹni pípé ní èrò yìí. Bí ẹ̀yin bá sì ní èrò mìíràn nínú ohunkóhun, ẹ̀yin náà pẹ̀lú ni Ọlọ́run yóò fi hàn yín. Kí Olúwa kó bùkún kíka ọ̀rọ̀ rẹ̀ wáyé. Ẹ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ láti gbọ́n tí olùṣọ́ àgùntàn Enoch Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ ajé. Ọ̀pọ̀ àwọn ènìyàn ló ń gùn lé àṣeyọrí wọn àná ní ìjọba Ọlọ́run. Wọ́n máa ń sọ̀rọ̀ nípa àwọn ìgbà tí àwọn gbóná fún Ọlọ́run, bí wọ́n ṣe máa ń gbàdúrà fún wákàtí púpọ̀, bí wọ́n ṣe máa ń jèrè àwọn ọkàn fún Ọlọ́run. Lọ́wọ́lọ́wọ́ ẹ̀wẹ̀, ó kò lè rí àmì ìtara kankan tí wọ́n ń sọ nínú wọn mọ́ o. Irú àwọn ènìyàn báyìí ni à ń pè ní ọmọ ogun ìgbà kan rí. Níbi tí mo ti wá ní Nàìjíríà, ọmọ ogun ìgbà kan rí nínú ọ̀rọ̀ yìí ni ẹni tí ó ṣiṣẹ́ dáadáa nínú ẹgbẹ́ ọmọ ogun, ṣùgbọ́n lẹ́yìn ìgbà díẹ̀ ó dàgbà, kò bẹ́gbẹ́ mu mọ́, kò sì lè kún ojú òṣùwọ̀n mọ́. Àwọn ọmọ ogun ìgbà kan rí níbí jẹ́ àwọn Kìrìsìtẹ́nì tí ó ń ṣe déédéé, ó jèrè ọkàn fún Ọlọ́run, ó wo aláìsàn sàn, ó ṣe ọ̀pọ̀ iṣẹ́ ìyanu ní orúkọ Jésù tẹ́lẹ̀. Ẹ̀wẹ̀, bákan náà, wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ìtara wọn nù di ayé débi pé ní báyìí, nígbà tí àwọn ènìyàn bá ń sọ̀rọ̀ nípa àwọn Kìrìsìtẹ́nì tó ní ìtara, wọn kì í sábà dárúkọ irú wọn o. Àwọn Kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ wọ́n ti kúrò ní gbígbóná sí títù ní àwọn nǹkan ti Ọlọ́run. Tí èyí bá júwe rẹ, a jẹ́ pé o ní láti ṣe àtúnṣe kí o padà sọ́dọ̀ ìfẹ́ rẹ àkọ́kọ́ nìyẹn o. O ní láti padà sí àwọn ìgbà tí o gbé ìfẹ́ Ọlọ́run ga ju ìtara àti ìrọ̀rùn rẹ lọ. Àwọn ọjọ́ tí àwọn ohun ayé yìí kò sì ní ìtumọ̀ sí ọ, tó jẹ́ gbogbo ohun tó jẹ ọ́ lógún ni ṣíṣe ìfẹ́ Ọlọ́run. O ní láti padà sí àwọn ìgbà yẹn, torí jíjẹ́ ọmọ ogun ìgbà kan rí nínú ara Jésù jẹ́ ohun tó léwu púpọ̀ o. Jésù Kristi sọ nínú ìwé Lúùkù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìléní-ọgọ́ta pé ẹnikẹ́ni tó bá fi ọwọ́ lé ohun ìtúlẹ̀ tó sì bojú wo ẹ̀yìn kò yẹ fún ìjọba Ọlọ́run o. Sí Ọlọ́run ògo àná ó ti lọ. Ohun tó ṣe pàtàkì sí ní ipò tí o wà lọ́wọ́lọ́wọ́. Nínú ìwé Èzíkẹ́lì orí ìkejìdínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún, ó wí pé tí ẹnikẹ́ni bá jẹ́ olódodo ní gbogbo ọjọ́ ayé rẹ̀, ṣùgbọ́n
tí ó yà kúrò tí ó sì hùwà àìṣedéédé, tí ẹni náà bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀, a ó dá a lẹ́bi o. Ní ti Ọlọ́run, ipa ọ̀nà àwọn olódodo yóò máa mọ́lẹ̀ sí i títí di ọjọ́ pípé, èyí tí í ṣe ọjọ́ tí ó bá rí Jésù nínú ògo. Gẹ́gẹ́ bí Paul Àpọ́sítélì ti sọ nínú ìwé Fílípì orí 3 ẹsẹ̀ 13, gbàgbé àwọn ọjọ́ ògo àná kí o sì bẹ̀rẹ̀ sí ní wá Jésù ní àkọ̀tun. Ṣe Bíbélì rẹ ní ọ̀rẹ́ rẹ tímọ́tímọ́ ju ti tẹ́lẹ̀ lọ o. Mọ̀ ọ́n kí o ya àkókò tó tọ́ sọ́tọ̀ láti gbàdúrà lójoojúmọ́. Wá ìpéjọpọ̀ àwọn onígbàgbọ́ tó gbóná tí o lè darapọ̀ mọ́ lóòrèkóòrè kí o sì rí i dájú pé ìtara rẹ fún Ọlọ́run ó dàgbà sí i. Nínú àgbéyẹ̀wò ọ̀rọ̀ wa nínú ara Kristi, àwọn ọmọ ogun nígbà kan rí ní àwọn ọmọ ogun tó ti ṣubú. Má ṣe jẹ́ ọ̀kan nínú wọn o. Ẹ jẹ́ kí a sọ pé bàbá mi, Olúwa, mo kọ̀ láti jẹ́ ọmọ ogun ní ìgbà kan rí. Mo fẹ́ máa jẹ́ ọmọ ogun lẹ́yìn rẹ ní gbogbo ìgbà. Mi ò fẹ́ padà sẹ́yìn nítorí ẹni tó bá fọwọ́ lé ohun ìtùlẹ̀ tó bojú wẹ̀yìn kò yẹ fún ìjọba Ọlọ́run. Olúwa, ṣàánú fún mi, má jẹ́ kí n padà lẹ́yìn rẹ o. Má jẹ́ kí n jẹ́ ọmọ ogun ìgbà kan rí. Olúwa yóò ṣàánú fún wa, yóò gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayako ni orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa comment, kẹ̀dẹ̀ máa bá mi share ẹ̀ fún àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí ti èdè Yorùbá. Olúwa yóò ràn wá lọ́wọ́. Nígbà tí a máa pàdé lọ́la, ìpàdé wa bí oyin, ó dàbọ̀.